ìdíje àṣà Núwà 2025 ṣe àjọyọ̀ orírun rẹ̀ kí o sì gba ẹ̀bùn lórí ètò kílẹ̀ rí sí i. Nuwa Media ń fi tayọ̀tayọ̀ kéde ìdíje lórí àwo ohun tí a mọ̀ nípa àṣà àjogúnbá ilẹ̀ Yorùbá. À ń pe àwọn tí ó wà ní ìsọ̀rí ọjọ́ orí ọdún méjìlá sí ọdún méjìdínlógún láti wá ṣàfihàn ohun tí wọ́n lè ṣe láti pa àṣà Yorùbá mọ́ àti láti gbé àṣà Yorùbá lárugẹ. Kí ni ṣíṣe? Ya fọ́nrán ara rẹ nínú èyí tí o ti ka oríkì ìdílé rẹ tàbí ti òrìṣà ní èdè Yorùbá. Ṣe àpèjúwe iṣẹ́ ìbílẹ̀ kan tí o mọ̀ ní èdè Yorùbá. Ṣàlàyé ayẹyẹ àṣà Yorùbá kan nínú ìlú rẹ ní èdè Yorùbá àti ipa tí ọdún náà ń kó. Ya fọ́nrán ìdíje yìí nínú aṣọ ìbílẹ̀ Yorùbá. Gbé fọ́nrán yìí sí orí Facebook, Instagram, TikTok àti Thread. Táàgì @Nuwa Media Official àti @AroduBlackDye kí o sì hashtag ìdíje àṣà Núwà 2025. Gba àwọn ọ̀rẹ́ rẹ níyànjú láti tẹ̀lé, fẹ́ràn kí wọ́n sì ṣe àfọ́nká àwọn ètò Nuwa Media kí wọ́n sì tún dìbò yàn ẹ́. Akópa gbọ́dọ̀ jẹ́ ọmọ abínibí ilẹ̀ Yorùbá láti ọmọ ọdún méjìlá sí ọmọ ọdún méjìdínlógún. Láti àkókò yìí sí ọgbọ̀njọ́ oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún 2025 ìdíje àti ìdìbò yóò wáyé. A ó kéde olùdíje tí ìbò rẹ̀ pọ̀ jùlọ lórí àwọn ìtàkùn Nuwa Media ní ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2025. Yóò sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílẹ̀ Global Services àti Hope Dental Clinic. Ṣe àfihàn ohun àjogúnbá ilẹ̀ Yorùbá kí o sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílẹ̀ Global Services àti Hope Dental Clinic. Tẹ̀lé Nuwa Media lórí gbogbo àwọn ìtàkùn wọn kí o sì máa tán iyì àṣà Yorùbá káàkiri àgbáyé. Ẹ jẹ́ ká jìjọ gbé àṣà wa lárugẹ. Nuwa Media.